Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn òdi ẹ ṣáà ti mọ̀ pé bó ṣe ń lọ nígboro ayé lásán ní ká mọ́ wa fún yín o. Ọ̀rọ̀ mọ̀ ti ṣojú mímu báyìí bí wọ́n ṣe máa ń sọ wípé ẹ̀kọ́ ti fojú mímu hàn. Ọ̀rọ̀ rí láàrin ìyá àbèjì Ọmọráyélé ọmọ rẹ̀ Rónkẹ́ àti ẹni tí í ṣe Folúkẹ́ Dáramọ́lá o. Bí Folúkẹ́ Dáramọ́lá ṣe jáde tọ́jú ọ̀rọ̀ ìyá àbèjì Ọmọráyélé tó ní wípé ọ̀dàlẹ̀ òun ni àwọn méjèèjì tó jẹ́ pé wọ́n ní àwọn méjèèjì ohun gangan náà ni wọ́n jẹ́ kí oore sùn ní í ṣe tí àwọn Yorùbá ń pè ní àfibìṣú olóore o. Ó ní kí ni nǹkan tí ó ṣe wọ́n gangan, kí ni nǹkan tóun gbà lọ́wọ́ wọn tí wọ́n fi dìmọ̀ràn papọ̀ láti ba orúkọ òun jẹ́ tàbí láti ba tòun jẹ́. Ó ní láìpẹ́ yìí pé Rónkẹ́ àti màmá rẹ̀ sì pé òun tí wọ́n béèrè fún ìrànlọ́wọ́ ètì owó tí òun sì ṣe fún wọn láti àpò ara òun gangan náà ni. Ó wá ní wípé òun ò mọ̀ wípé wọ́n ń gbìyànjú láti padà sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Àgbàlá Gabriel ní ibi tí ó ń kó gbogbo wọn sí ni. Ó ní láìpẹ́ yìí níbi oṣù bíi mélòó kan sẹ́yìn àwọn orílẹ̀ Nàìjíríà wọ́n dá owó jọ fún wọn láti fi ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ní gbogbo owó yìí bó ṣe ń wọ ilé ẹyọ kọ̀ọ̀kan lòun jẹ́ kó yé wọn tí ò sì sí mágòmágò kankan tí òun bá wọn lò. Kódà ó ní nínú owó ara òun gangan tó jẹ́ ti aládàáni tó jẹ́ àpò òun tó kọ́wọ́ bọ̀ nínú ẹ̀ òun fún wọn lórí pé kí wọ́n bá ṣáà lè máa gbégbé ayé tó rọrùn. Ṣùgbọ́n dàbí ẹni wípé wọ́n fẹ́ ba orúkọ òun jẹ́ lórí ayélujára ni tó jẹ́ pé òun ti fi ọwọ́ fa etí fún Rónkẹ́ àti ìyá rẹ̀ wípé òun ò gbọdọ̀ rí àwọn méjèèjì kí wọ́n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn mọ́ láyé àti láéláé wípé ilé ìbọn òun lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ náà òun ló kó àárẹ̀ ọkàn báwọn tó sì bomi tútù sí òun lọ́kàn. Folúkẹ́ Dáramọ́lá ló sọ ilé yìí ló sọ ọ́ di mímọ̀ wò làwọn yẹn bá gba comment section lọ. wọ́n bá ní wípé kí ìwọ fúnra rẹ̀ gangan tó gúnyàn ní abẹ́rẹ́ kọ́kọ́ fi gún ara rẹ̀ wò wípé ṣé o mọ̀ wípé ohun tí yóò ṣẹlẹ̀ láàrin àwọn àti Àgbàlá Gabriel rèé kó tó wá di wípé wọn náà wá forí ká àṣà àti tiẹ̀ tó túmọ̀ sí wípé ohun tó ṣe gẹ́lẹ́ òun náà ló gba òṣùwọ̀n tó fi wọ́n ni wọ́n fi wọ́n fún ọ. Àwo Gbèndé Akínwálé Olúwagbémiga ló sọ ọ́. Ọlátúndé Olúwafẹ́rànmi Samuel ní wípé lóòótọ́ ohun tó ṣe fún Àgbàlá Gabriel ò ní wọ́n fúnra rẹ̀ gangan náà òun ni ó fọwọ́ ara rẹ̀ gbà. Bákan náà Tẹ̀míládé ò ní bàbá sọ wípé kí a má gbẹ́ kòtò kó jìn nítorí wípé wípé bóyá òṣìṣẹ́ káwà fúnra náà kálọ̀rì jì sínú ẹ̀. Bẹ́ẹ̀ ni Mọ́ríwájú Sáyà ní wípé ọmọ ìyá àbèjì kan àti Rónkẹ́ ọmọ ẹ̀ òun gangan ni wọ́n lè kì í ṣaráyé wípáráyé ò lé o àwọn méjì náà ni wọ́n lè torí wípé oníjìbìtì ayérayé pẹ̀lú òpùrọ̀ ńlá ni wọ́n bí wọ́n ṣe tí wọ́n ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ káàkiri rèé. Irú àwọn eléyìí náà ni wọ́n jẹ́ kí oore kó máa sùn ní í ṣe tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì bu ẹnu àtẹ́ tí wọ́n ṣe ìkọlù sí ọ̀rẹ́ Folúkẹ́ Dáramọ́lá wípé òun gangan náà ni ó ti kọ́kọ́ hùwà tí wọ́n wù sí padà yìí fún ìdí èyí kó fi ṣoṣo kó fi rẹ́ra ni o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń ṣẹlẹ̀ ní comment section tí àwọn kan wà ní ẹ̀yìn Folúkẹ́ Dáramọ́lá táwọn kan sì ń takò ẹbí àwọn comment section àwọn kọ́mẹ́ntà ìsọnù bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún. Ẹnìkan ní wípé ìyá àti ọmọ olè ló ń dààmú àwọn méjèèjì tí wọn ò ṣe fẹ́ ṣiṣẹ́. Ó ní kí ló dá Rónkẹ́ dúró láti bọ́ sí ìgboro ayé gbọ́dọ̀ rí iṣẹ́ kó sì máa fi tọ́jú ìyá rẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe ń gba owó ẹ̀rọ ayélujára yìí ó ti dùn mọ́ wọn náà ni wọn ò ṣe fẹ́ jáwọ́. Ọ̀rọ̀ yìí ó pọ̀ ṣùgbọ́n ìta lè mú wá fún yín kínkín níbẹ̀ náà nìyẹn o lórí ọ̀rọ̀ ọmọ ìyá àbèjì Aráyélé àti Rónkẹ́ fúnra rẹ̀ pẹ̀lú Folúkẹ́ Dáramọ́lá. Folúkẹ́ ti bínú tán wípé òun ti padà lẹ́yìn wọn o òun ò bá wọn ṣe papọ̀ mọ́ bẹ́ẹ̀ wọn sì gbọdọ̀ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun mọ́ kí olúkúlùkù wà lórí ọgbẹ́ kí tó di pé wọ́n á ba orúkọ òun jẹ́ tàbí kí wọ́n tó wá kó ẹ̀rẹ̀ sí aṣọ àlà.